kò kí ń yé wọn comment tẹ́ lọ ń sọ lọ́ndà comment section yẹn tán bá bí Lizzy dá ó wá fún Mrs. Ṣadé Ọkọya wọ́n máa gbàgbé Priscilla ikú òjijì àti Rakim ikú òjijì sẹ́wọ̀n. Do you know how many enemies then build up fún? Anyway, makan lóye nǹkan ó kan rú àwa náà ká tó mọ Ìyábọ̀ Òjó. You don't understand? Tó bá ní contact tó bá mọ àwọn èèyàn, there are some people tó tiẹ̀ ní jẹ́ káyé mọ̀. It is not because of anything, for their own integrity, for their own peace of mind. Àtìgbà tán ti fún ẹ níṣẹ́ oníke ńsìn ayé ẹ ti bàjẹ́, tán ti fún Rakim kú òjijì níṣẹ́ oníke ayé ẹ ti bàjẹ́, ó ti bẹ̀rẹ̀ sí ní subject woman yẹn. Ṣé ńgbà tán fún Rakim kú òjijì níṣẹ́ oníke ṣé Lizzy dá sí? Nígbà tẹ́ post ẹ ṣé Lizzy sọ̀rọ̀ sí? Ìyábọ̀ ikú òjijì tó ti fojú sunkún Priscilla àti Festus, must you subject people to bully? So Mrs. Ṣadé Ọkọya ni wọ́n ní kọ́kọ́rọ́ prison àbí? Tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe Ìyábọ̀ Òjó ni Mrs. Ṣadé Ọkọya ń ṣe, ṣòro pọ́n máa great ìbọn ṣe great yẹn. Ìjọ olórí bàbá Ọkọya gangan wọ́n máa ṣe bí Bendy roller waist ṣe ṣe. Mrs. Ṣadé Ọkọya tán bá kàlé ní èjì, she's over 20 years in her marriage. Ìjọ wo ni wọ́n pé 2 months nínú ìgbéyàwó? Mo ń béèrè ní ìjọ wo inú iṣẹ́ àmúdó lásán, inú iṣẹ́ dídóyàn, inú iṣẹ́ olóṣó olódo tó yàn láàyò. Ìyábọ̀, you are just a nuisance that believes in subjecting people to bully for ransom. O kàwé, o gbọ́n, o lọ́pọlọ, o níláárí, o lálàáfíà, ayé ẹ ti bàjẹ́. Tó bá jẹ́ pé irú wọ ló ń tarú aṣọ táwa ń tà, tó ń ta góòdù táwa ń tà, gbogbo àwọn customers ẹ ṣe ló máa ti wọ́n wí ọ̀dì ọ̀dà lọ subject sí bully. Kò sẹ́dá tó mú ẹ tó bá tiẹ̀ jẹ́, I keep saying it. Kò sí ẹ̀dá kan tó mú ẹ, kò tí wà. Kò sí ẹ̀dá kan tó mú ẹ tó bá ti tiẹ̀ jẹ́. So you are giving picture wípé Madam Ṣadé Ọkọya á rán yàn lẹ́wọ̀n, wọ́n á gbàgbé ẹ̀ṣẹ̀ wọn. Ṣé image tí bàbá Ọkọya build fún gbogbo ó dìgbà tó bá lọ ti búlì bọ́lé wọn tílé ọlá ọ̀tá wọn bá dahoro, tó bá tí ìsọlé ọlá ọ̀tá wọn dahoro, ò ní dẹ̀yìn. Ìyábọ̀ irú ẹ̀dá bẹ́ẹ̀ ni ẹ́, olórí burúkú ẹ̀dá ni ẹ́ tí sábàbí aburú wà lára ẹ̀. Mrs. Ṣadé Ọkọya did not come for my children. I have no reason why to go for her. And she's a woman of honor. She's a woman of integrity. Ìwọ ló mọ̀ tó sopọ̀ tó lọ fi ń tọrọ bára níbẹ̀. Wá rí pé kò sí age mate ẹ tó ń ṣẹ̀sìn lórí ọ̀rọ̀ kan donate fún yàn bí titi ẹ. You are doing all those rubbish káwọn èèyàn lè bá fún ikú gbóná Rakim ní owó wọn. Ìyábọ̀ Òjó lọ wá ṣẹ̀ṣe, o ò ní láárí. Lọ wá ṣẹ̀ṣe. When good people gives you gifts in the society, it is your duty to add value to them. But ìwọ máa ń bà tí wọn jẹ́ ni. O máa ń bà tí wọn jẹ́ ni. Imagine gbogbo ohun tí bàbá Ọkọya ti fáyé wọn ṣe, bàbá dáadáa, bàbá alálùbáríkà, bàbá tó jẹ́ pé Ọlọ́run á bá wa fún wọn lẹ́mìí gígùn àtàlàáfíà. Bàbá tó ti dára fún gbogbo ọmọ wọn. Gbogbo ohun tí bàbá yẹn ti kó jọ. Do you know how many people that will pick hatred on them? All because wọ́n fún ikú gbóná Rakim ní pampers oníláìlọ́n. Ìyábọ̀ Òjó, stop your fuckery and get a life. Go and get a life. Tó bá mọ̀ ṣe owó ṣe, tó ń ṣiṣẹ́, o ní subject ẹni tó fún ikú gbóná Rakim níṣẹ́ oníke. Instead, you will come online, you will praise her and use the opportunity to promote her brand. But instead of you to promote her brand, you subjected everything she has worked for. Everything that old man, bàbá dáadáa tọ́lọ́wọ́n jẹ́kẹ́mi ọlẹ́ẹ̀gùn, bàbá Ọkọya, bàbá oníṣòwò tó mọ̀jẹ́, a business tycoon. Ṣé èmi ni máa fún ẹ ní nǹkan? Màá jẹ́ kó gbé gbogbo ohun tí mo ti fáyé mi ṣe, màá jẹ́ kó gbélé kó lọ fi compete, ọkọ lọ máa fi bà mí lórúkọ jẹ́. Ìyábọ̀
tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ nǹkan tí Lizzy Anjorin tí ó sọ nípa Ìyábọ̀ Òjó àti Ṣadé Ọkọ̀ìyà nínú fídíò yìí. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí ó sọ o. Ẹ gbọ́ bó ṣe sọ wípé Ìyábọ̀ Òjó wá sọ̀bjẹ́tì arábìnrin yìí sí búlì ni o. ẹ̀yin èèyàn wa ọ̀rẹ́ mà wá lè báyìí o. tó ó dìgbà. ti ṣòfò ẹ̀mí kò sí lọ.